nǹkan tí mò ń bi ẹ́ lérè ni kò dá mi lọ kí ló dé tí o sign àwọn document mo sẹ́ǹsì. Mr. Tade ọ̀rọ̀ yín ò yé mi mọ́ o gbogbo documents tó yẹ kí n sign ni mo ti sign kí lẹ tún fẹ́ kí n ṣe what else do you want me to do mo ti sign gbogbo ẹ̀ náà. dúró náà ní ìgbà wo lo fẹ́ dé ibi tí o ń lọ tí o bá sì remain ní ojú kan tí o move rárá can't you just understand. ẹ wo mi ò lè understand yẹn torí kò dìgbà téèyàn bá ń bẹ̀bẹ̀ lọ́wọ́ Ọlọ́run téèyàn tọrọ nǹkan tí ò yẹ lọ́wọ́ ẹ o tó bá pa òfin ẹ mọ́ success is assured Ọlọ́run á ṣe fún yàn ni kí ló ṣẹlẹ̀ gan. dúró náà ṣé company dá díẹ̀ ní company tàwa ni yes ọ ti tọkọ ẹ wẹ́ẹ̀ tó kàn fẹ́ parẹ́ lórí unnecessary issue kí ló dé náà ṣé o ti gbàgbé ni wípé àti ìran mu gángan ẹ kò sí ẹ̀yìn kan náà èmi tí mo dúró níwájú ẹ yìí orí síìtì tó wà yìí lẹ́yìn Ọlọ́run èmi sì tún ló kù. mo gbà pé kò ń ṣe company dáàdì mi kò dẹ̀ ń ṣe tọkọ mi but it's not how far but how well. ẹ wo gbogbo ọ̀nà tẹ́yìn tọ̀ yẹn lèmi ò nífẹ̀ẹ́ sí èmi ò kò bẹ́ẹ̀ mi lára mu I'm not interested in fraud Mr. Tade I'm not interested in fraud kò bẹ́ẹ̀ mi lára mu now. What did you just say? Fraud? Yes, fraud! Tó fi lè máa lánàá ìgbàgà sọ fẹ́yìn fẹ́yìn ṣe fraud. Ó ti ń feel on top yẹn. Mr. Yola àbí kòkòkò yà yín lẹ́nu ni. Nǹkan tó ń bí mi nù ni pé láti bí àná àìgò àti pọ̀mọ́ yìí kò tí ì débi báyìí ewu yìí dáa jókòó síbí náà kí ló fi lè pè náà. ọ̀gá. Ìyọlá má ti take it personal you get ẹ ṣàmọ̀ wípé ọmọ mi lọ́mọ yìí ẹ fi ilẹ̀ fún mi let me call her. Kí ló tún fẹ́ǹsì kí ló ń pè mí fún báyìí. Hello. Hello. Where are you? We are here waiting for you. Waiting for me for what? Kí lẹ̀ ń dúró dè mí fún? Don't you see the message I sent to you that we are holding the meeting here? Mo rí message yín. Mo rí. Kí ló kàn mí pẹ̀lú gbogbo meeting tẹ́yin fẹ́ ṣe? Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú meeting yín náà. Ẹ wo Mr. Tade ẹ jọ̀ọ́ mi ò sí lára gbogbo rubbish tẹ́ fẹ́ máa ṣe yẹn. Mi ò ní interest ní rubbish yìí náà. Ẹ wo Mr. Tade ẹ wo ẹ take note báyìí. Mi ò ní interest ní gbogbo rubbish tẹ́ fẹ́ máa bá mi ṣe. Mi ò ní interest. Ẹ já dànù kúrò lórí aago fún mi jàre. Jibike. Ẹ má sọ fún mi pé ó cut phone yẹn mọ́ yín létí. Ó cut phone. No. This is very, very, very wrong. Very wrong. Èmi ṣe rubbish. Ó sọ pé yín ṣe rubbish. Mr. Tade mo dẹ̀ sọ fún yín. Mr. Tade mo sọ fún yín ìgbà tẹ́ ń gbé ọmọ ilé yín mo ní ẹ̀rọ ra gbẹ kó má mú jù. Because tó bá mú jù ó lè fi gẹ́ra ìjẹ àbí kó fi gé yín jẹ. Òun ló ń ṣẹlẹ̀ yìí náà. Dátì ẹ̀ lọ́mọ yìí rò pé kí ló fi rẹ̀ pè? Who is she? Ẹ̀bọ̀ ẹni sùúrù náà Mr. Yola ẹ jọ̀ọ́ ṣé àṣìṣe bá ṣe máa lose àdúrà owó yẹn bẹ́ẹ̀ yẹn nìyẹn àbí ẹ jọ̀ọ́ kò yé mi kí la fẹ́ ṣe báyìí sìn. Má sọdún ẹ mọ́ nífẹ̀ẹ́ mi láì kiri statement yẹn lose kí ni
ó mọ how long tá ti fi lé owó yìí ó mọ nǹkan tá ti ṣe ní ó mọ nǹkan tá ó mọ so much tá ti put in into this thing a máa lose ẹ̀ ó máa sign ẹ̀ ní by fire by force mi ìfẹ́ mọ bó ṣe fẹ́ ṣe mi ìfẹ́ mọ bí tó fẹ́ gbé gbà ó gbọ́dọ̀ sign ẹ̀ ní what are you telling me má sọ mọ́ o ẹ gbà mí kẹ́ irú yẹn ọmọ ní búrẹ́dì tó wá sọ̀rọ̀ ẹ̀ ní mọ́dẹ̀ mọ́ wa lọ́wọ́ what rubbish. Yola nífẹ̀ẹ́ mi I know what to do. Ọ̀rọ̀ ńlá ló sọ kalẹ̀ yìí o, because it's a game and you gbọ́dọ̀ play it wisely. ọ̀rọ̀ yìí ò yé mi ṣé ẹ̀ ń sọ pé kí n darapọ̀ mọ́ wọn ní àbí kí ni. Ẹ̀kọ́ orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ tó bá sọ pé ó lo expose wọn náà wàá lọ gbóúnjẹ lẹ́rù wọn. And you see, ẹni tó bá máa mọ̀bọ̀ òun náà gbọ́dọ̀ ṣe bí ọ̀bọ kí wọ́n á ṣọ̀bọ lásán ọ̀bọ tó mú ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́. ọ̀bọ tó tún mú ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́. Try láti force ara mi sùn but you dẹ̀ ti wá. ṣe ọ̀rọ̀ tó sọ fún mi lálẹ́ àná lọ́rọ̀. ẹ wo ṣé kò tó torí ni ṣé kò tó torí ni mò ń rò látẹkùn mi ò ríro tí n bá tiẹ̀ wá sọ pé kí n try láti comply pẹ̀lú àwọn people yẹn tí ọ̀gá mi bá fi lè find out má ní ẹ máa fáyà mi mo ti wá ní fáyà mi nìkan gbogbo ibi tí bá wáṣẹ́ dé báyìí mi ò ní lè ríṣẹ́ because orúkọ ti bàjẹ́. Babe, Sherry, àti ni ògo, ẹ̀ńtọ́ tí ni ògbọ́n. Tí o bá sọ fọ́gẹ̀ tí o bá ṣe kankan, ó lè má sọ̀rọ̀ kankan lára ẹ̀ náà. And you see, I don't want you to act under frustration. Because you're tense right now. Anything to bá ṣe is under tension ló fi ṣe. I'm sure things will be sorted out soon, okay? Anyways, tẹ́ bá sọ bẹ́ẹ̀ ti gbọ́. Sumali. No, she was so. Come to Daddy, please. Come. We have a long day tomorrow. Kí ló ṣẹlẹ̀? Ṣé ló pé ń bọ̀ àjọun lẹ wá kápá sókè lẹ ń bọ̀ bí kí ló ṣe kí ló fa kọ? Ó gẹ̀ẹ́tẹ̀. Hunter àti catch bushmeat. Ó nínú bọ́t ìwọ̀. Oya, ó mọ̀ pé sórí nígbà táwọn ìyàwó wa tó bá ṣe wàhálà láti dáná ó yẹ kí àwọn ọkọ ká wá fi inú dídùn ká fi jẹ ni. Wípé ẹ appreciate gbogbo wàhálà tí mo ṣe yìí. Mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ru adé orí tó fún mi yìí o. Tó bẹ́ẹ̀ pàwọn ẹlòmíì ni wọ́n máa rányàn kí ni ẹ bá máa forí sè kẹ́ máa forí sàn kó kan wọn. Sórí èmi náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ru ìyàwó tó fún mi. Sórí ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn obìnrin náà wọ́n ní tán wàá róbìnrin mi ó níwà ó lẹ́wà ṣùgbọ́n kò bóúnjẹ sè. Ìmí
amúnjẹsẹ kò ní níwà kò tún ní lẹ́wà ṣùgbọ́n èmi wá dúpẹ́ fún Ọlọ́run ọba o fóró ìyàwó tó fún mi ó níwà ó lẹ́wà ó múnjẹsẹ á tún bẹ́ẹ̀ fọba lè tàbá ṣe tán oró ìta ti fẹ́ lọ ṣe ní. níbo lẹ ti fọba lè ẹ ṣọ́ra yan ọmọ mi tí o ti pọ̀dún kan ẹ má try yọ. ó náà wọ́n bèbí yẹn. kí ni ẹ má try yọ mi ò láìkẹ́ ọ. ọmọ yìí dẹ̀ dùn kí o ṣe sí no for real. For real. Ah, man, I love this match. Ah. Look for now. But kí ló dé tó jẹ́ pé time tí inú mi bá ń dùn tí mo ń ṣe life mi lọ́wọ́ now people máa ń gbé tí wọ́n dé kí ló ṣẹlẹ̀ gangan náà kí ni mo ra ń gbà yín. Tẹ bá wà rábí mi gbé. Àwọn yìí. Gbé. Yeah, face the speaker. Hello. Mo busy ni. Mo read text message yín but mo busy mi ò dey reply. Ẹ̀yin náà mọ̀ pé téèyàn bá busy ó yẹ. Hello, mo busy. Ṣé o ti wá wà lẹ́tí sísìn? Hello. Mo ń gbọ́ yín. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé sẹ́ni tí ó wà níbi ẹsẹ̀ tí mo fẹ́ ti ẹ̀yìn. So jẹ́ kí àpàdé rẹ̀ ní ọ̀la. But kí ni kí n sọ fún mi. Jẹ́ ká pàdé bẹ́ẹ̀ ní ọ̀la ní after church tó bá ti kúrò ní church tán. Ètò ká ní ìtìlẹ̀ fẹ́ nìyẹn. A ní mítí láti ṣe pẹ̀lú àwọn ọ̀dà staff tí ó yẹ lọ fún. Mo ti gbọ́. Have a wonderful weekend ahead. But kí ló dé tó o fi sọ pé kí n máa accept gbogbo nǹkan orúkọ tó ń sọ yìí. Ó bá ti jẹ́ kí n lálé bọ̀bọ̀ yìí náà. Come on, tèmi yé mi. Ó yé mi. Ó yá máa jẹun. Kí n jẹ mọ́. No. Ṣé kébì náà gbélé? Hello. Mr. Tade mo ti wà bí mechanic jẹ́ mi rí. Kí máa bọ̀. Mo ti ń wọnú bọ̀ náà mi ò. Mi náà mo ti ń súnmọ́ sínú báyìí. Okay, ó dàbí mo tẹ̀sí mo ti rí báyìí.
wá choose irú bíbá ẹ̀ pé ká fi pàdé irú bíbá yóò wà okay now gbogbo. because ọ̀rọ̀ tó bá gbà ta ẹnì kan kì í sọnù lé ibi tọ́rọ̀ yẹn gbà gbọ̀ngàn láti fẹ́ sọ yìí. Hey, Jibike, we have no time to waste here. You get? So the ní time láti máa fi àkókò ṣòfò rárá. Ṣùgbọ́n ẹlòmíì máa ń wà tó máa gba iṣẹ́. But àti stand láti take care gbogbo responsibilities ẹ̀ ó máa jẹ́ problem fún. But tó ṣe yìí máa gba salary a máa kó yẹn sápò. I asked you to sign a document. Ló jẹ́ pé iṣẹ́ tó ń ṣe tí ò ń gbowó lé lórí ni, but you refused to sign it. But àwọn èèyàn máa ń gbàdúrà yìí pé kẹ́ni ẹlẹ́ni máa gba ìṣe wá ṣe. But pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wọ́n ti gba ìṣe wọ́n ti gbà ṣe. Ẹni sùúrù Mr. Tade kí lẹ ń sọ Ọlọ́run ní jẹ́ kí anybody gbà ṣe mi ṣe ọ̀rọ̀ yín ò yé mi kí lẹ mean. Jibike, nǹkan tí mo ní kò sign tí o sign ṣé wọ́n gbà ṣe ẹsẹ̀ ṣe àbí wọ́n gbà ṣe ẹsẹ̀. ẹ mú kí ni yẹn signature mi nìyẹn náà. Signature mi nìyẹn ẹ fọ́ọ̀d signature mi ẹ lọ fọ́ọ̀d signature mi àmì ò ní gbà ní ẹ mọ̀ pé mo ń bá yín mu díẹ̀ tẹ́lẹ̀ mi ò sọ̀rọ̀ ṣe pé mi ò complain tẹ́lẹ̀ fún nǹkan tẹ́ ṣe ìmá dín pẹ̀lú yín ẹ ṣe fẹ́ kó bá mi ni ṣe fẹ́ kó bá mi nírú àwọn èèyàn wọlé lẹ́yìn náà ẹ lọ fọ́ọ̀d signature mi kò sí wàhálà má bá yín ẹ wo amájọ. Jibike. Don't move. If you move, I will blast your head. Adeyeri, you are under arrest. àti kékeré la ti ń bọ̀ rẹ̀ wà bọ̀ ṣé ní gbogbo allegations tó fi kàn yìí mi ò bá pé òun ló ṣe so kí lẹ lè bá wa ṣe sọ̀rọ̀ náà. arákùnrin gbogbo àlàyé tó ń ṣe látàárọ̀ ni mo gbọ́ tí n bá ní mi ò gbọ́ mo ń tàn ẹ́ ni kinní kan ló dá mi lójú kò sí bí aláìsàn ṣe lè lọ sí hospital lọ bá dókítà kó ṣe àyẹ̀wò fún láì jẹ́ pé aláìsàn yẹn ṣàlàyé ibi tó ń dùn ún àti bó ṣe ń dùn ún tó wọn ò tí ì bí dókítà náà láti mọ bí aláìsàn ṣe ń fi o ṣọ́ọ̀ mi yẹ sórí
ọ̀nà tá a lè fi gbà yanjú mátà tó wà lẹ́yìn ni pé kí n rí client mi tèmi àti ẹ bá fojú kojú tá a sọ̀rọ̀ pẹ̀lú ra wa gbogbo nǹkan tó yẹ kí n mọ̀ á ṣàlàyé ẹ̀ fún mi and problem yẹn ti tán nìyẹn ṣọ́ mi yẹ I just need to see my client. Sir, in that case ẹ jẹ́ kí n lọ sí station kí n lọ make arrangement bẹ́yìn àti ẹ̀ ṣe máa ríra. arákùnrin má dara ẹ láàmú ara iṣẹ́ tí mo gbà ní nǹkan kan pélé tó máa ṣe fún mi ni pé orúkọ client mi tí wọ́n ní ní police station àti ọlọ́pàá tó wà ní ìjáàjì kéèsì yẹn kọ́ fún mi ó ní láti yọjú sí station tí n bá débẹ̀ ní ìgbọ́dọ̀ sọ pé mo fẹ́ rí client mi kọ́ ní kò sáyè tèmi àti ẹ bá ti fojú ra ta ti jọ sọ̀rọ̀ small matter let me just give you a paper then kó lè fún mi ní àwọn. ṣé gbogbo àlàyé tó ṣe fún mi mo ní ìgbàgbọ́ pé gbogbo àlàyé tẹ́ ṣe fún mi bó ṣe jẹ́ gan-an lẹ ṣe sọ torí mo fẹ́ kí realize pé ẹni tí ó bá máa wẹ̀ fún ìyẹn tí yóò bá kú èèyàn kì í fara pamọ́ fún o. ẹjọ́ sá bẹ́ẹ̀ ẹjọ́ ṣé wọn ní pa ọ́n. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí mo ní kó fi ọkàn ẹ balẹ̀ mátà tó ṣẹlẹ̀ it is out of provocation kò sí ẹni tí ó kì í bínú sọ̀rọ̀ mi yẹ relax ọmọ ìwọ kọ́ ló máa lọ́jọ́ tá a bá délé ẹjọ́ eléyìí ti kọjá iṣẹ́ ọlọ́pàá kóòtù láti lọ pàdé èmi ni máa rojọ́ èmi ni máa jà fún ẹ kò fi ọkàn ẹ balẹ̀ sọ̀rọ̀ mi yẹ nǹkan tí mo kàn fẹ́ sọ fún ẹ sì ni pé ṣé gbogbo nǹkan tí o kọ sílẹ̀ àti nǹkan tó sọ fún mi kò yàtọ̀. kò yàtọ̀ sá èmi ni mo pa tí mo pa gbogbo wọn pátápátá. No problem. We shall meet in court. Tunde, why did you do all this? Play to ṣe gbogbo nǹkan tó tó báyìí. Ṣé nígbà tí ìyàwó ẹ̀ dẹ̀ sọ fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́fíìsì? Ṣé bí wàá dẹ̀ sọ fún pé kó lọ sọ fún? Ibi iṣẹ́ àwọn omi company ni. Alátiṣe mi á dẹ̀ mà ti ṣe ara ẹ̀. Why now? Sir, you should remember more take laws into my hands. Àwọn ará bíbá yìí, everyday ló máa ń pè é. Wá pè láàárọ̀, wá pè lọ́sàn-án, wá pè lálẹ́. In fact, sometimes lóru. And mo wò pé tó bá ní pé kò sọ fún yín. There's that tendency kọ yílẹ̀ lórí. Then I insist because they've been begging, pestering her pé kó wá fún meeting, but my wife refused. She refused to go. Then I insisted her. This particular one, Pumalo, what's your plan? Pé kó wá nínú mọ́tò tiẹ̀. Then I will go there with my own car, need the actual place not to fix meeting, you see. Because mo pé tó bá sọ fún yín, there's that tendency pé kẹ́ sack wọn, and they can start chasing her life
mi mo pa wọn bí ẹ dangerous. Mi ti mọ̀ pé I can ever go that far. Mo ti wá mú fún mi. Pé from afar, ibi tí mo hide sí, I will be recording whatever happened between her and the people. Suddenly, sir, oh no, he just shot my wife. Oh, shooting. I killed my wife myself. Sir, I was so scared. He said, "For me, I will lower me." Then he fell inside. I don't even know whether it was the phone that I should run after or my wife, but I couldn't shout because if they see me, they can kill me too. I killed my wife myself, sir. Mr. Akindele, I would like to say last thing. Ẹlẹ́yin lè fọwọ́ ara yín pàyàwó yín. Yes. Ẹ̀yin lè pàyàwó yín fúnra yín. Ẹ̀dùn èèyàn ṣe máa ń gọ̀ bí ẹ̀kọ́ mẹ́ta báyìí. Wọ́n ń jẹ́ ẹ̀kọ́ lọ́wọ́. Àwọn méjì tó kún wọ̀rọ̀. Ẹ jẹ́ ìdùnnà. Ṣé ìwà tẹ wù sí ọgbọ́n ní ká pé lè mi àbágọ̀ àgọ́ tiẹ̀ ni? Ìyàwó yín sún àdúrà tó bẹ̀rẹ̀ fún yín. So ẹ̀ẹ́dẹ̀ gbọ́n débi pé ó yẹ kí wá rìpọ́tù ọlọ́pàá. Now, oníwọ̀ ló ní kí ìyàwó ẹ̀ lọ sẹ́mẹ́tẹ̀yìn. Nígbà tó yẹ kó lọ yẹ wáyé tó wá rìpọ́tù àwọn ọlọ́pàá. Ṣé ẹgbọ́n tó wà ní? Iṣẹ́ ti wà ta lọ́kọ́ ni. Ṣé ká ní pé tó yẹ sìn oyin ìfọ́fọ́ ọlọ́pàá ni? Ṣọ̀pọ̀ ọmọbìnrin lè máa kú. And two, àyẹ̀pẹ̀ yẹn wọ́n lè máa lọ freely bẹ́ẹ̀. Now, olóòní plan tiẹ̀ sọ fún mi ọlọ́pàá tó sá fún tó fẹ́ yẹ kó mọ àfíà ìsìn tó fẹ́ yẹ kó dá sọ́rọ̀ ẹ̀ ìbọn padà lọ sí òun ṣọ́dọ̀ ọlọ́pàá lọ ẹ̀. Now, ìyàwó ẹ̀ sì ọmọ padà ní ọmọbìnrin yẹn kò for nothing wà rẹ̀ pa ìyàwó ẹ̀. Ìwọ tó yẹ pé ìwọ ló yẹ kí òfin máa gbé tó fi wà ní sáìdì yẹ tó yẹ kó máa bẹ̀ sórí ẹ báyìí wà dẹ̀ tó yẹ pé ìwọ ló padà wà ń bẹ́yàn because wọ́n pa ìyàwó ẹ̀ ìwọ náà kì í bọ́ mọ́lẹ̀ kò sí ní pàwọ́ kiri ẹ́ jẹ́ ìbéèrè question ọmọ ẹ̀ náà Mr. Akindele ọmọ ẹ̀ tó bí ẹ̀yà rẹ̀ ìbò ló fẹ́ kọ́ ọmọ ẹ̀ ti bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ now ìyá ọmọ ẹ̀ ti yá Mr. Akindele ẹ̀ sọ fún mi ìbò ní kọ́ ọmọ ẹ̀ ti bẹ̀rẹ̀ ayọ̀ ayé ẹ̀ torí wọ́n tó kù fún sìn tó yẹ kó jẹ́ àti bàbá ìrìn àjò tó ń bá lọ yìí ọlọ́run ọba àtàlẹ́dà ẹ̀ òun nìkan ló yẹ náà sórí jẹ́kẹ́ mi sọ̀tọ̀ ọ̀rọ̀ fún gbogbo ọba tá la mọ̀ pé òfin ìlú wa kò fàyè gbà ẹ tó bá fẹ́ pa ẹ̀ Akíntúndé lọ́dọ̀ rẹ̀ kí wọ́n pa á wẹ́ẹ̀ tó bá ṣe ṣíyá torí bá nípa ẹ̀ ṣe. ọ̀gá dìbì ẹjọ́ níbi tí ọ̀rọ̀ ìwé ìdádúró sí kí ló ń ṣe fún ọkọ tí màmá tó di sípò màmá tó lè kú jẹ́sù tí n bá tiẹ̀ torí Akíntúndé sàgbára ti bá ní máa torí ọmọ kékeré yẹn máa torí ẹ̀ sá ọ̀rẹ́ wà láàrin ìbejì ó wà láàrin ìwọ àti jọ́ọ̀jì tí ọ̀rọ̀ máa bá jọ́ọ̀jì sọ tó bá gbọ́ tó bá sọ ní kóòtù lókè o ìwà tí Mr. Akíntúndé wù yìí o ẹ òfin ṣe kí ni o òfin fàyè gbà best of luck wọ́n mọ̀ tíza ẹ̀rọ ìwà lóyà tó dáńtọ́ tó gbọ́lẹ̀ akọni gidi níwájú ẹ̀dájọ́ fún máa yìí. Officer, take him back to cell. Let's go. Can I just make a request? Yes. I beg you in the name of God. Please. Please. Can I just see my baby? Mr. Akindele, ọ̀dọ̀ ìbéèrè fún yẹn, kò sí ayé fún mi. Angel, please, I beg you. Angel, I beg you, what's up? Please,